ìròyìn wa ló ń dé sétí ìgbọ̀nyín láti ìkànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Àkínúsì olóníròyìn yín lónìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà. Àwọn gómìnà ìwọ̀ oòrùn gúúsù ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ti ṣetán láti gbójú àgàn sí àwọn agbésùnmọ̀mí ISWAP. Ààrẹ Tinubu gbóṣùbà fún àwọn akọni lẹ́yìn tí wọ́n ṣubú lójú ìjà. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti ṣetán láti kọ́mọlùbọ́ pẹ̀lú Ohanaeze. Ilé-ẹjọ́ dá ẹ̀wọ̀n ọdún 21 fún olùkọ́ ilé-kéwú kan lẹ́yìn tó fi tìpátìkúùkù bá ọmọ ọdún 13 lájọṣepọ̀. Portable ni ó ti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ láti gbẹnu dákẹ́ lórí bí wọ́n ti fi ń ṣe àkàwé Àṣàkẹ́. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo àwọn gómìnà lẹ́yìn tí wọ́n wà ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù nílẹ̀ yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sa èrò wọn jọ lójúnà àti fọ gbogbo àwọn agbésùnmọ̀mí ISWAP mọ́ láìkù kan. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ó ní ó ń fi ọ̀rọ̀ wùn lófin léde nígbà tó ń ṣe ìpàdé ètò ààbò ìyàn ní Agodi tó wà nílùú Ìbàdàn, níbi ó ti ń ṣe lálàyé pé àwọn agbésùnmọ̀mí ISWAP lẹ́yìn tí wọ́n sá kúrò ní kọ̀lọ̀fín wọn ní ìwọ̀ oòrùn àríwá ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń wá ibi farapamọ́ sí láwọn ìpínlẹ̀ ìwọ̀ oòrùn gúúsù tó wà ní ilẹ̀ yìí. Gómìnà ọ̀hún ni ó túbọ̀ tẹnumọ́ ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo àwọn agbésùnmọ̀mí ISWAP lẹ́yìn tí wọ́n ń gbèrò àbí eléyìí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti farapamọ́ sáwọn ìpínlẹ̀ ìwọ̀ oòrùn gúúsù náà òun ni wọ́n fọ̀ mọ́ láìkù kan. Ìjọba ìpínlẹ̀ Ògùn tóun títí ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni àwọn náà ti so èrò wọn pọ̀ tó di ẹyọ kan lójúnà àti gba gbogbo àwọn lẹ́yìn tí ọ̀rọ̀ kàn gbọ̀ngbọ̀n, pàápàá jùlọ àwọn tó wà ní ẹ̀ka ètò ààbò, láti lè wá àwọn agbésùnmọ̀mí ISWAP ọ̀hún bí obìnrin bó ti ń wá nǹkan ọbẹ̀. Gbogbo àwọn gómìnà lè tó wà ní ìpínlẹ̀ ẹkùn ìwọ̀ oòrùn gúúsù ìyún ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ògùn tó ń ti ìpínlẹ̀ Oǹdó àti ìpínlẹ̀ Èkìtì òun ni wọ́n mọ̀ ṣe ara wọn lóṣooṣù ọwọ̀ báyìí kí àlá àwọn agbésùnmọ̀mí ISWAP kó má bàa wá sí ìmúṣẹ lápá ẹkùn náà. Lórí títí ètò ààbò náà, Ààrẹ Bọ́lá Tinubu ti tẹnumọ́ ìgbìyànjú tóun ti ìtara rẹ̀ lójúnà àti lè rí pé gbogbo nǹkan lẹ́yìn tí ó mú kí ètò ààbò kó mọ́ ṣe ségesège ó ní ó di ohun àfihàn lẹ́yìn tí eégún aláré fi sọ èèyàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ ilẹ̀ yìí òun ló sọ ọ̀rọ̀ wọn látẹnu ẹni tó jẹ́ igbákejì abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Benjamin Kalu, níbi tí ó ti ń tẹnu mọ́ pé ààrẹ Tinubu ó ní ó ti ṣetán láti fọ gbogbo ohun lẹ́yìn tí ó bá jẹ mọ́ ètò ààbò tó ń ṣe ségesège mọ́ láìkó ẹyọ kan ṣoṣo ní orílẹ̀-èdè yìí. Níbẹ̀ náà ó ní ààrẹ Tinubu ó ló ti ń gbóṣùbà fún àwọn akọni lẹ́yìn tí wọ́n ṣubú lójú ìjà lásìkò tí wọ́n ń jà fún ààbò tó péye ní orílẹ̀-èdè bàbá wọn. Ààrẹ Tinubu ṣe lálàyé pé kò sí kankan nínú àwọn akọni lẹ́yìn tó ṣubú lójú ìjà náà lẹ́yìn tí wọ́n gbàgbé bó ti wù kó mọ̀. Níbẹ̀ náà ni ó ti ń rọ àwọn ọmọ iléeṣẹ́ ológun lẹ́yìn tó kù ní ilẹ̀ yìí láti wá bí àwọn náà bí wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n sì gbójú àgàn ti ètò ààbò lẹ́yìn tí ó lè mọ́ ṣe ségesège lórílẹ̀-èdè Nàìjíríà, nítorí àgbájọwọ́ báyìí òun la fi ń sọ̀yà. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti ṣetán báyìí láti sowọ́pọ̀ pẹ̀lú ẹgbẹ́ Ohanaeze Ndigbo tó ń ti àwọn ẹgbẹ́ lè tó kù káàkiri orílẹ̀-èdè Nàìjíríà fún ìlọsíwájú orílẹ̀-èdè yìí. Ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re Jàre Àjàyí ó ní ó ń sọ̀rọ̀ wọn nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kí ààrẹ tuntun ẹgbẹ́ Ohanaeze John Azunta Mbata
lẹ́yìn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sí orí àlééfà. Nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń kí ààrẹ tuntun ẹgbẹ́ Ohanaeze John Azuka Mbata kú oríire látàrí bí wọ́n ṣe ṣẹ̀ṣẹ̀ yàn gẹ́gẹ́ bí ààrẹ lẹ́yìn tí ó mọ̀ tukọ̀ ẹgbẹ́ ọ̀hún. Olórí kan ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re Reuben Fásórántì ní òun náà ti wá sí bẹ́ẹ̀ tí ó ti fi léde wípé àjòjì ọwọ́ kan ó ní ògbẹ́rù dórí, níbi ó ti ń tẹnumọ́ wípé mímú ìsowọ́pọ̀ tòun ti ìṣọ̀kan wà láàrin gbogbo ẹgbẹ́ káàkiri ilẹ̀ yìí, bó ṣe ti ilẹ̀ Yorùbá, ilẹ̀ Ìgbò, ilẹ̀ Haúsá àti àwọn ẹ̀yà tó kù, ó nìkan ló lè mú kí ìlọsíwájú lẹ́yìn tó péye kó bá orílẹ̀-èdè Nàìjíríà. Azuka Mbata òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n yàn gẹ́gẹ́ bí ààrẹ fún ẹgbẹ́ Ohanaeze Ndigbo, tí wọ́n sì yan olóyè Òkè Nwadinobi gẹ́gẹ́ bí igbákejì rẹ̀, ìyẹn nínú ètò ìdìbò lẹ́yìn tí wọ́n ṣe ní ọjọ́ Ẹtì ọ̀sẹ̀ tó kọjá ní ìlú Enugu. Ilé-ẹjọ́ tó ń ṣe ìdájọ́ ẹni bá hùwà kò tọ́ pẹ̀lú àwọn ọmọ kéékèèké ní ìpínlẹ̀ Èkó ti sọ olùkọ́ ilé kéwú kan Ọládọ̀ṣù Sákírù sí ẹ̀wọ̀n ọdún 21 ní àtàrí bó ti ń gbìyànjú láti hu ìwà kò tọ́ pẹ̀lú akẹ́kọ̀ọ́ abẹ́ rẹ̀ ọmọ ọdún 13. Adájọ́ Rahman Oshodi ló gbé ìdájọ́ ọ̀hún nalẹ̀. Adájọ́ Abdulrahman ṣe lálàyé pé Ọládọ̀ṣù lẹ́yìn tí ó yẹ kí ó mọ̀ kọ́ àwọn ọmọ ilé kéwú ní ọ̀nà Ọlọ́run ni ó tún ṣe bẹ́ẹ̀ tí ó ń gbìyànjú láti fi ti ìpátìkúùkù bá àwọn ọmọléèké ní àjọṣepọ̀. Ó ní ìdájọ́ lẹ́yìn tí òun gbé jẹlẹ̀ lórí ọ̀rọ̀ Ọládọ̀ṣù Sákírù náà ni ó kọ́ àwọn tó ń gbèrò ibi tó kù lẹ́yìn náà ní ọgbọ́n láti jáwọ́ kúrò nínú àpọ́n tí ò yọ̀. Lágbo ti àwọn amúlùúdùn, olórin tàkásùfé tẹnu òkìkí ẹkùn nílẹ̀ yìí Habib Òkìkíọlá táwọn èèyàn mọ̀ sí Portable ló ti gbójú agan sí àwọn olólùfẹ́ rẹ̀ lẹ́yìn tí wọ́n fi ń wé Àṣàkẹ́ látàrí bí òun náà bí ó ti ya àwòrán kan sí ojú rẹ̀. Portable òun ni ó ń sọ̀rọ̀ yìí níbi ó ti ń ṣàlàyé pé àwòrán lẹ́yìn tí òun yà sójú ó ní òfin ti ìgbà kankan tàn mọ́ ti Àṣàkẹ́ bí ó ṣe ti olórin tàkásùfé ti orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn Lil Wayne. Ṣebí bàbá gbàgbé pé àmì lẹ́yìn tí Àṣàkẹ́ tó ṣe sí ojú náà ni ó ti bẹ̀rẹ̀ sí ní di nǹkan táwọn ènìyàn ń gbà bí igba ọtí lórí òpó ayélujára. Àmì ọ̀hún tó dàbí owó dọ́là ni ó mú Portable gbé ojú agan sí àwọn olólùfẹ́ rẹ̀ pé bí wọ́n bá tẹ̀ fi òun wé ẹnikẹ́ni kọ́ mọ̀ fi òun wé Àṣàkẹ́ lẹ́yìn tí ò fi ẹsẹ̀ múlẹ̀ bó ti wù kó mọ̀, bí kò ṣe olórí orílẹ̀-èdè Amẹ́ríkà Lil Wayne tó jẹ́ gbajúgbajà. Àwọn ìròyìn wa kò ní jù bá ń lọ látìkànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Àkínúsì olókàròyìn ẹ̀mí sí létí o. Mo kí wa ò pé àkùṣẹ́ òní.